Ẹ kú ọjọ́ mẹ́ta o ẹ̀yin èèyàn mi nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ni Idris Busari, olùdarí Rescue Records àti Picture Time Films tó fìdí sọlẹ̀ sí ìlú Indiana lórílẹ̀-èdè Amẹ́ríkà. Ètò wa tòní dálé lórí Kika Faweli Meje tó wà nínú Alfabeti Ede Yoruba. Ó yá ẹ jẹ́ á lọ. A ó bẹ̀rẹ̀ sí ní ka Alfabeti méje tó wà nínú Faweli Ede Yoruba. A, E, Ẹ, I, O, Ọ, U. Ẹ ṣé púpọ̀. Ìpàdé wa bí oyin o lọ́sẹ̀ tó ń bọ̀.